Olúwa gbé yín ga fún oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn tí ẹ fi fún wa láti tún wá sórí afẹ́fẹ́. Àwa ń gbàdúrà pé bí ọ̀rọ̀ tòní yóò ti ṣe máa jáde kí ẹ fi òye ọ̀rọ̀ tòní yé àwọn olùgbọ́. Èyí ni àdúrà wa ní orúkọ Jésù Olúwa wa, àmín. Àkọ́rí tí a ń gbéyẹ̀wò náà ni a ṣe ń tẹ̀síwájú. Where do you belong? Níbo lo wà níbẹ̀? A jẹ́ kó yé wa láti ìjẹ́ẹ̀dógún tí a ti bẹ̀rẹ̀ àkọ́rí yìí wípé ìsọ̀rí mẹ́rin ni àwọn ènìyàn tó ń bẹ nínú agbo Kristi tí wọ́n ń pera wọn ní onígbàgbọ́, tí wọ́n sọ pé àwọn ń retí ìpadàbọ̀ Jésù Kristi. Ṣùgbọ́n nínú ìsọ̀rí mẹ́rin wọ̀nyí, ìsọ̀rí kan àti apá kan nínú ìsọ̀rí kejì ni yóò wọ ìjọba Ọlọ́run. Gbogbo àwọn tó kù ọ̀run àpáàdì ni wọ́n ń lọ. Fún àwọn tó ti ń bá ẹ̀kọ́ yìí lọ, mo sọ pé ní ìsọ̀rí mẹ́rin wọ̀nyí láti fi ìdí òwe afúrúgbìn múlẹ̀ wípé àwọn irúgbìn kan bọ́ sí ilẹ̀ rere. Àwọn tó bọ́ sí ilẹ̀ rere gan, wọn ò so èso kan náà. Ó ní àwọn kan so 30, àwọn kan so 60, àwọn kan so 100. Yàtọ̀ sí eléyìí, ó ní àwọn kan ṣòfò sínú orí àpáta wípé torí wọn ò ní gbòǹgbò. Àwọn kan ṣòfò sáàárín ẹ̀gún torí ohun ayé ló fún un pa. Àwọn kan ṣòfò sí ẹ̀bá ọ̀nà torí pé àwọn ẹyẹ ojú ọ̀run wọ́n fi wọ́n ṣe oúnjẹ jẹ. So ìbáṣe ẹ̀bá ọ̀nà tí ń ṣe ìsọ̀rí kan, orí àpáta tí ń ṣe ìsọ̀rí kejì, àárín ẹ̀gún tí ń ṣe ìsọ̀rí kẹta, àti ilẹ̀ rere ìsọ̀rí kẹrin, èyí tó wù kí ẹnikẹ́ni bọ́ sí, kó mọ̀ wípé ní ìkẹyìn ọjọ́ la ó fi iná fi dán iṣẹ́ rẹ̀ wò. So nítorí náà, èyí ni a gbọ́dọ̀ mọ̀ tí a sì gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ ara wa pé ìsọ̀rí wo ni mo wà ní ibẹ̀? Where do I belong? So mo wá sọ fún wa pé àwọn ìsọ̀rí mẹ́rin tí ó wà nínú agbo Kristi wọ̀nyí, mo sọ orúkọ wọn fún wa. Mo ní àkọ́kọ́, a ní àwọn tí a ń pè ní àwọn ọ̀rẹ́ Kristi tòótọ́, the true friend of Christ. Àti ìwo àwọn yẹn àti ìfọ́ ìyẹn palẹ̀, ìsọ̀rí kan nìyẹn. Mo ní lẹ́yìn àwọn yẹn, a tún ní àwọn ìsọ̀rí kan tá a tún máa ń pè ní ó kù díẹ̀ kó jẹ́ Kristẹni. Èyí ni pé kò tí ì ṣe Kristẹni, ṣùgbọ́n ó kù díẹ̀ kó jẹ́ Kristẹni. A máa ń pè àwọn yẹn ní the almost Christian. Almost Christian. Àwọn yẹn ni à ń wò láti ìjẹ́jọ́. Mo wá sọ pé ìsọ̀rí kẹta là ń pè ní àwọn aláwòkọ́ṣe ẹ̀sìn, the religious proselytes. Mo wá sọ pé ìsọ̀rí kẹrin àwọn là ń pè ní the God users, àwọn tó fẹ́ lo Ọlọ́run, the God users. So àwọn aláwòkọ́ṣe Kristi tó jẹ́ ọ̀rẹ́ Kristi tòótọ́, the true friend of Christ, àti ìwà àwọn the God users, àwọn tó fẹ́ lu Ọlọ́run bí àwọn èèyàn ṣe ń lo omi òjò tí wọ́n ṣe làálàá fún, àti ìwà àwọn yẹn the religious proselytes, àwọn aláwòkọ́ṣe ẹ̀sìn, àti ìwà àwọn tá a sì ń wò láti ìjẹ́jọ́ ni the almost Christian, àwọn ó kù díẹ̀ kó jẹ́ Kristẹni. A máa mú yẹn wá sí parí lónìí, a sì máa bẹ̀rẹ̀ apá kan nínú àwọn tó kù náà. Mo sọ fún wa wípé àwọn wo ni à ń pè ní pókù díẹ̀ kó jẹ́ Kristẹni. Èyí ni pé àwọn eléyìí wọ́n gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Wọ́n ti gba ẹ̀mí mímọ́, ṣùgbọ́n wọn ò fún Jésù láàyè nínú ayé wọn láti gba ìjọba ayé wọn. Mo lo oríṣiríṣi àkàwé fún wa. Àkàwé yẹn tẹ́ bá jókòó tẹ́ bá ṣe àṣàrò lé lórí, ẹ̀mí mímọ́ máa fòye rẹ̀ yé yín. Àkàwé tí mo lò fún yín níjẹ̀jọ́ ni pé bí ẹni tó sọ fún àlejò tó wọlé rẹ̀ ni pé jókòó sí sitting room. Èyí ni pé tí a mọ̀ sí pálọ̀ ní ọ̀dọ̀ àwọn mìíràn. Èyí ni pé ṣùgbọ́n àlejò yóò ní àǹfààní sí gbogbo yàrá rẹ, gbogbo yàrá, gbogbo kọ̀rọ̀ yàrá rẹ kò ní àǹfààní sí, kò ní access síbẹ̀, sitting room nìkan ni. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn almost Christian yìí ṣe rí. Wọ́n gba Jésù, wọ́n sọ fún pé Jésù, mo pè ọ́ sínú sitting room ayé mi, ṣùgbọ́n gbogbo kọ̀rọ̀ yàrá mi, gbogbo yàrá pátápátá ò ní àǹfààní síbẹ̀. Yàrá ìgbé ayé ìfẹ́kúfẹ́ wọn kò hàn fún ní kọ́kọ́rọ́ bẹ̀. Yàrá afẹ́fẹ́ yẹyẹ wọn ò fún ní kọ́kọ́rọ́ bẹ̀. Yàrá ìfẹ́kúfẹ́ ayé tí wọ́n ti kó sí ọkàn, ìfẹ́ owó ojú kòkòrò, wọn ò fún ní kọ́kọ́rọ́ bẹ̀. Kọ́kọ́rọ́ sitting room nìkan náà fún wípé wá sí ibẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ náà ṣe gba Jésù. A lè pè wọ́n ní Kristẹni tó kójú òṣùwọ̀n. Àìdíẹ̀ la sọ pé the almost Christian, ó kù díẹ̀ kan jẹ́ Kristẹni. Ẹni tó jókòó sí sitting room tó yẹ pé sitting room nìkan ló ní access sí, tán bá bí ní ìbéèrè wípé kí ni àwọn nǹkan tó ń bẹ nínú yàrá, á ní wẹ̀ wọn fún mi ní kọ́kọ́rọ́ ibẹ̀ wípé mi ò wọbẹ̀ rí.
bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fún Jésù láàyè ní sitting room ayé yín ni ẹ fún láàyè láti wọ gbogbo kọ̀rọ̀ yàrá ayé yín. Nítorí náà ẹ fún láàyè, ẹ sọ fún yín pé kò sí ìtókàn ẹ̀ níbẹ̀ yẹn. Sórí ìfẹ́kùfẹ́ ayé yín kò sáyè fún níbẹ̀ láti tọ́ṣì bẹ̀, má débẹ̀. Ìgbé ayé ọtí mímu àti ìgbé ayé afẹ́fẹ́ yẹ̀yẹ́ yín, Jésù má débẹ̀ ni ọ̀rọ̀ yín tí ẹ ń sọ fún. Orin irú àwọn ẹni bẹ́ẹ̀ lọ́sàn-án lóru ni pé kò wo bí mo ti ń ṣe, kò wo bí mo ti ń ṣe, kò wo bí mo sà ti ń ṣe, ó sà ń tọ́jú mi lójoojúmọ́. Orin àwọn almost Christian ni àwọn ó kù díẹ̀ kó jẹ́ Kristẹni. Wọn kì í wá sí ìwópalẹ̀. Wọ́n gba Jésù ṣùgbọ́n Jésù ò gba ayé wọn. Wọ́n gba ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́ ò gba ayé wọn. Sitting room ayé wọn náà fún Jésù ṣùgbọ́n gbogbo kọ́lọ́fín yàrá ayé wọn kò sí ààyè ní ibẹ̀. Yàrá ìwọ̀ wà nínú ayé wọn tó á ní yàrá eléyà kì í wọbẹ̀, Jésù ò ní access síbẹ̀. Bí ẹni tó ní yàrá ìwọ̀ nínú ilé rẹ̀ ni tó sọ pé yàrá yìí private room ni wípé anybody ò kì í wọbẹ̀. Kí ló kó síbẹ̀? Ohun àìmọ́ ló kó síbẹ̀. Ohun tí ò ṣe gbọ́ ló wà níbẹ̀ tó bá ti di pé ẹlòmíì ò kì í wọbẹ̀. Tọmọ tó bí gan, tí aya tó bí gan ò lè wọbẹ̀, kò sóhun tó wà ńbẹ̀ ju ohun búburú lọ. Bẹ́ẹ̀ náà ni bí ẹnikẹ́ni bá wà tó yẹ pé sitting room ayé rẹ ló fún Jésù, gbogbo yàrá ayé rẹ kò sáyè níbẹ̀ fún Jésù, kò ní access sí. Gbogbo kọ́kọ́rọ́ rẹ ọwọ́ rẹ ló wà. Kọ́kọ́rọ́ àgbèrè rẹ ọwọ́ rẹ ló wà. O fẹ́ kí Kristi kó wọlé kó gba àgbèrè yẹn lọ́wọ́ rẹ. Kọ́kọ́rọ́ ojú kòkòrò rẹ àti ìfẹ́kùfẹ́ rẹ ọwọ́ rẹ ló wà. O yọ̀ǹda rẹ̀ fún Jésù Kristi. Kọ́kọ́rọ́ afẹ́fẹ́ yẹ̀yẹ̀, kọ́kọ́rọ́ àti gbogbo ohun búburú tí Olúwa lòdì sí, ọwọ́ rẹ ló wà. Kọ́kọ́rọ́ gbogbo kọ̀rọ̀ yàrá ayé rẹ ò yọ̀ǹda rẹ̀ fún. Ó wá sọ fún pé sitting room nìkan ni mo fún ẹ láàyè mọ́. Kò sórúkọ tí a máa pè ọ́ ju pé the almost Christian. Ó kù díẹ̀ kó jẹ́ Kristẹni. Ó tí ń ṣe Kristẹni ní ìbámu pẹ̀lú májẹ̀mú titun. Irú wọn ló máa ń kọ orin tí mo sọ yẹn, kò wo bí mo ti ń ṣe, kò wo bí mo ti ń ṣe, kò wo bí mo ti ń ṣe, ó sà ń tọ́jú mi lójoojúmọ́. Wọ́n á sọ pé a ti wà lábẹ́ oore ọ̀fẹ́. Wọ́n á sọ pé ìmúra mi kọ́ lọ́lọ́run wò, ọkàn mi ni ìgbàgbọ́ mi wà. Wọ́n á ní ṣé irun tí mo ṣe sórí ló jẹ́ kó máa preach fún mi pé mo need àti born again. Ó tí ìfẹ̀ṣẹ̀ hàn wọ́n, ẹ̀rí ọkàn wọn ti ń jẹ́ wọn. Wọ́n á ní ṣètòrí bí mo ṣe ló fi rò bẹ́ẹ̀, almost Christian ni wọ́n. Mo sọ àwọn nǹkan tí ó máa fi dá wọn mọ̀, mo sọ àwọn àbùdá díẹ̀ nípa wọn fún wa ní ìjẹ́ẹ̀jọ́. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, àwọn wọ̀nyí wọn ò fẹ́ fún Kristi láàyè. Mo tún lo àkàwé mìíràn. Ó dàbí sisi ni tó free nígbà tó wà ní sisi. Ó ti wá lọ́kọ tán, ó tún sì fẹ́ máa gbé ìgbé ayé sisi rẹ̀. Ó ti gbàgbé pé òun ti wà lábẹ́ adarí kan. Ọkọ rẹ̀ wá sọ pé ó lè máa wọṣọ yìí bó ṣe ń wọ̀ nígbà tó wà nú ayé o. Ṣó mọ̀ pé ìyàwó ilé ni ẹ nísìn. Ló wá ní rárá o, ó lè pàṣẹ fún mi, ó lè máa sọ yẹn fún mi. Ọkọ rẹ̀ sọ pé ó mà lè má pẹ́ wọlé bó ti ṣe ń pẹ́ wọlé nígbà tó wà lọ́dọ̀. Ní rárá o, ó lè control mi. Bẹ́ẹ̀ ni àwọn almost Christian pẹ̀lú ṣe rí. A ti gbé wọn ní ìyàwó pẹ̀lú Kristi ṣùgbọ́n aṣẹ́wó ni wọ́n, alágbèrè ni wọ́n pẹ̀lú ayé. Gẹ́gẹ́ bí ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4 ti wí pé ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. So wọ́n gbé Kristi gbé wọn níyàwó ṣùgbọ́n wọ́n ń ṣe àgbèrè pẹ̀lú ayé àti ìfẹ́kùfẹ́ rẹ̀. Wọn ò fẹ́ kó jọba lé wọn lórí. Wọ́n sọ pé rárá o, bí àwọn ti ṣe ń gbé káwọn tó wá sọ́dọ̀ rẹ̀, àwọn sì fẹ́ máa gbé bẹ̀ lédè mìíràn sitting room ayé wọn náà fún un. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Kí ni àwọn nǹkan tá àti ìwò nípa wọn níjẹ̀ẹ́jọ́ tí a fẹ́ wò lónìí? Jésù fi ọ̀pọ̀lọpọ̀ òwe fi ti ìgbé ayé irú àwọn ẹni bẹ́ẹ̀ lẹ́yìn nínú Bíbélì tá a mọ̀ sí ó kù díẹ̀ kó jẹ́ Kristẹni, the almost Christian. Lára òwe tí Kristi fi tì wọ́n lẹ́yìn, lára wọn ni òwe mọ́ndíá mẹ́wàá. O máa rí òwe mọ́ndíá mẹ́wàá nínú ìwé Matthew chapter 25 láti ẹsẹ̀ 1 títí dé 13. Gbogbo yín lẹ mọ̀ òwe mọ́ndíá mẹ́wàá. Mọ́ndíá mẹ́wàá ó ní àwọn 5 ṣe ọlọ́gbọ́n, àwọn 5 ṣe aláìgbọ́n. Àwọn 5 tó ṣe aláìgbọ́n ni àwọn almost Christian. Má gbàgbé mọ́ndíá ní àwọn tó ń dúró de ọkọ ìyàwó tí ń ṣe Kristi.
òwe yẹn ò bá kèfèrí tí ó ìgbà Jésù wí o, kí ìjọ òde òní kọ́ jẹ́ kí orí wọn pé kọ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn kójọ kan wò wọ́n fín dáadáa pé ṣé ọmọ ìjọba ọ̀run sì ń bẹ lára àwọn èèyàn wọ̀nyí. òwe mọ́ndíá mẹ́wàá ń bá ìjọ Kristi wí ni àwọn tí a ti gbàlà. 5 tó ṣe aláìgbọ́n jẹ́ àpẹẹrẹ àwọn Kristẹni tí ò fún Kristi láàyè nínú ayé wọn láti gba ìjọba ayé wọn, tí wọ́n fún ní sitting room ayé wọn nìkan, gbogbo kọ̀rọ̀ yàrá ayé wọn wọ́n ní kò sáyè níbẹ̀. ẹ̀yin náà mọ ìtàn yìí láti ẹsẹ̀ kìíní dé 13 Matthew 25 gbogbo yín lẹ mọ̀. àwọn tí kò ní òróró nù fìtílà, òróró jẹ́ àpẹẹrẹ oore ọ̀fẹ́, ẹ̀mí mímọ́, ọ̀rọ̀ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. inú ẹ̀mí wọn ti kú kí ọkọ ìyàwó tó dé, àtìlẹ̀kùn àti wọn sóde ni. má gbàgbé ní òwe mìíràn tí Jésù sọ, ó ní òde ni ẹkún àti ìpayín kèké yóò wà. so òwe mọ́ndíá mẹ́wàá ò bá kèfèrí sọ̀rọ̀. ìdí ẹ̀ ní chọ́ọ̀chì tó bá ń preach wípé one save forever, pé kété tó bá ti gba Jésù ti dẹni ìgbàlà ni ẹ, wípé you have been saved by grace. ó yẹ kó mọ̀ wípé òwe mọ́ndíá mẹ́wàá Kristẹni ló ń bá sọ̀rọ̀, àwọn tó gba Jésù ló ń bá wí, kò bá kèfèrí wí. òwe mìíràn tó tún máa fi mọ̀ nípa àwọn Kristẹni aláfẹnujẹ́ tí a mọ̀ sí the almost Christian, ó kù díẹ̀ kó jẹ́ Kristẹni, òun ni òwe àwọn tí a fi tálẹ́ǹtì fún. ó tún máa rí eléyìí náà nínú ìwé Matthew chapter 25 yìí náà láti ẹsẹ̀ 14, ó tẹ̀lé tìbí ni. Jésù tò òwe wọn yìí tẹ̀léra wọn láti fi bá ìjọ wí ni. ó fún wọn ní tálẹ́ǹtì gẹ́gẹ́ bí olúkúlùkù wọn ṣe ní agbára sí. gbogbo yín lẹ mọ̀ ìtàn yìí. èyí kan lọ mú tálẹ́ǹtì rẹ̀ ó walẹ̀ bò ó, kò ṣiṣẹ́ tọ́. ẹ rí i pé ìdájọ́ tí a ṣe fún nínú ìwé Matthew 25 verse 30, Matthew 25 verse 30. ẹ sì gbé aláìlérè ọmọ ọ̀dọ̀ náà sínú òkùnkùn lóde, níbẹ̀ yẹn kó ohun ìpayín keke yóò gbé wà. ìjẹ́ ẹ mọ̀ wípé Bíbélì ò sọ fún wa pé wọ́n ju ọmọ ọ̀dọ̀ yìí sínú iná ọ̀run àpáàdì torí ó ṣàgbèrè. wọn ò náà jù sínú iná ọ̀run àpáàdì torí pé ó ṣe panṣágà nípa tara àbí torí ó kówó òjọ jẹ. sórí ìwọ tó bá ti ń sọ pé mi ò bá tèèyàn jẹ́, mi ní káyé tọmọlọ́mọ má dáa, mi ò ṣàgbèrè, o ì tí ì mọ ohun tí ìgbàlà jẹ́. ìgbàlà ju gbogbo yẹn lọ. ọ̀pọ̀lọpọ̀ yóò ṣàgbèrè, kò ṣe panṣágà nípa tara, ṣùgbọ́n ẹ̀ ń bá ayé ṣàgbèrè. ìfẹ́kùfẹ́ ayé ti gba Jésù nú ayé yín. sitting room ayé yín nìkan lẹ jọ̀wọ́ fún, yàrá ayé yín ẹ̀ fún ní kọ́kọ́rọ́ ibẹ̀. ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, wàá rí pé ó ní kọ́jú sóde, ọmọ ọ̀dọ̀ aláìlérè ló pè é. kò sí èrè kan tó fún olúwa rẹ̀, gbogbo ìgbé ayé rẹ̀ aláìléso ni. almost Christian ní òwe yìí ń bá wí, kò bá ẹlẹ́ṣẹ̀ wí. ọjọ́ ọ̀nà ti karú àwọn òwe báyìí nínú ìjọ tó ń lọ kẹ́yìn láti fi kìlọ̀ fún yín pé kẹ́ ẹ gbáradì fún ìpadàbọ̀ ọmọ Ọlọ́run, kẹ́ ẹ fún láàyè nínú ayé yín. òwe mìíràn tó tún máa rí nínú Bíbélì tó tún sọ́ka sí àwọn almost Christian, Kristẹni ó kù díẹ̀ kó jẹ́ Kristẹni, ní òwe àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. ó máa rí eléyìí nínú Matthew chapter 22, Matthew chapter 22 láti ẹsẹ̀ kìíní dé 14. Matthew chapter 22 láti ẹsẹ̀ kìíní dé 14. gbogbo yín lẹ mọ̀ ìtàn yìí. ó sọ nípa bí wọ́n ṣe pe ọ̀pọ̀lọpọ̀ wá síbi àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. wọ́n ní wọ́n rí ọkùnrin kan kò wọ aṣọ mímọ́. màá ka ẹsẹ̀ 11 lọ sísàlẹ̀, ṣùgbọ́n kó lè yọ. Matthew chapter 22 láti ẹsẹ̀ kìíní dé 14, but màá ka ẹsẹ̀ 11 dé 14 kó gbọ́ ohun tó wí. nígbà tí ọba wá wo àwọn tí ó wá jẹun, ó rí ọkùnrin kan níbẹ̀ tí kò wọ aṣọ ìyàwó. ó bi pé, ọ̀rẹ́, ìwọ ti ṣe wọ ìyìn wá láì ní aṣọ ìyàwó? kò sì lè fọhùn. nígbà náà ni ọba wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ dì í tọwọ́ tẹsẹ̀, ẹ gbé e kúrò kí ẹ sì sọ sínú òkùnkùn lóde. níbẹ̀ ni ẹ kó ohun ìpayín keke yóò gbé wà, nítorí ọ̀pọ̀lọpọ̀ la pè ṣùgbọ́n díẹ̀ la ó yàn. ẹ kíyèsí èdè yẹn, ọ̀pọ̀lọpọ̀ ló gba Jésù ní Olúwa àtolùgbàlà, ṣùgbọ́n díẹ̀ ló máa wọ ìjọba ọ̀run. àwọn díẹ̀ tó fún láàyè láti gba gbogbo ìjọba ayé wọn, tí wọn di apá kan mú, tó lóyìnbó ń pè ní reservation. They never reserved some part of their life. They gave it all to Christ. àwọn nìkan ló máa wọ ìjọba ọ̀run. gbogbo ẹ̀yin tí ẹ sì di ibì kan múnú ayé yín,
tẹ́ ẹ̀ jọ̀wọ́ rẹ̀ fún Kristi láti gba ìjọba, gbogbo kọ̀rọ̀ yàrá ayé yín tẹ́ di kọ́kọ́rọ́ rẹ̀ mọ́wọ́, yóò gbé yín lọ ọ̀run àpáàdì. Aṣọ ìyàwó ń tọ́ka sí ìwà mímọ́ àti òdodo. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ó tún di òwe kẹta o, kò bẹ́ lẹ́sẹ̀ sọ̀rọ̀ o, kí ìjọ òní lọ jẹ́ kí iyè wọn ṣí, kán mọ̀ wípé àwọn wà ní ojú ọ̀nà ìparun bí wọn bá tètè ṣéǹjì mẹ́sẹ̀gì wọn. Gbogbo mẹ́sẹ̀gì ìbùkún ọ̀rọ̀ ogun ayé tẹ́ dì mọ́wọ́ tó yẹ kẹ́ ẹ gbé tì kẹbẹ̀ sí pèsè àwọn àgùntàn fún ìpadàbọ̀ ọmọ Ọlọ́run. Gbogbo mẹ́sẹ̀gì wọ̀nyí bí ẹ bá gbé tì, ẹ wà ní ojú ọ̀nà ìparun. Àwọn òwe wọ̀nyí ń tọ́ka sí the almost Christian, àwọn ó kù díẹ̀ kó jẹ́ Kristẹni. Ó di òwe mẹ́ta tí mo ti fún yín. Òwe kẹrin, ó tún máa rí nínú ìwé Luke chapter 13 verse 6 to 9. Luke 13 verse 6 to 9. Ó ní ọkùnrin kan gbin igi ọ̀pọ̀tọ́ kan sínú ọgbà àjàrà rẹ̀. Ó ní ó dé ó ń wá èso lórí rẹ̀, ó ní kò rí nǹkan kan. Ó ní sáàwó, ó ní ọdún mẹ́ta rẹ̀ tí mo ti wá ń wo èso lórí igi, èmi ò rí nǹkan kan, kí ló dé tó ń gbilẹ̀ ṣáá gé lulẹ̀. Olùṣọ́gbà ní jọ̀wọ́ rẹ̀ já fún ní extra ọdún kan sí, káwò bóyá yóò so èso. Ó ní èmi ò bu ilẹ̀ dú yíká, ó ní bí ò bá so èso, ó ní ká wá gé lulẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ almost Christian ni Olúwa ti ń retí ìyípadà nú ayé wọn, pé yọ̀ǹda ayé ẹ̀ fún mi kí n gba gbogbo àkóso. Wọ́n á ní no. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ó di òwe kẹrin. Ẹ ti bẹ́ẹ̀. Òwe karùn-ún, ṣó ti wọ́n tún pé ibì kan náà tún wà ní Bíbélì tí Jésù sọ pé lọ́jọ́ náà ká sọ pé Olúwa, lórúkọ rẹ̀ la ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, lórúkọ rẹ̀ la lé àwọn ẹ̀mí èṣù jáde. Ó nù wọ́n á sọ pé ẹ kó lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀. Èyí ni àwọn almost Christian tí wọ́n fẹ́ lórí ọ̀fẹ́ Ọlọ́run fi kó ọrọ̀ jọ, fi kó wọn ayé jọ, ṣùgbọ́n wọn ò fún Kristi láàyè láti jọba lé wọn lórí. Orí ọ̀fẹ́ rẹ̀ ni wọ́n fẹ́ tap. Wọ́n fún ní sitting room ayé wọn, ṣùgbọ́n kọ̀rọ̀ ayé wọn wọn ò fún láàyè. Wọ́n fẹ́ márì rẹ̀ bíi Mọ́ndíá tó fẹ́ lọ́kọ tó fẹ́ máa jẹ́ Mrs. kìnnìkan, ṣùgbọ́n kò fẹ́ kọ́kọ́ yẹn jọba lé lórí. Wọn ó dẹrù ẹ̀ síta ni. Bẹ́ẹ̀ la ó dẹ gbogbo àwọn ọmọ Ọlọ́run tó pera lọ́mọ Ọlọ́run lónìí tí wọ́n fún Kristi láì láti jọba, a ó dà yín nù síta níbi tí ẹkún àti ìpayín keke yóò wà. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ìjọ Sádì, ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ kìíní dé ìkẹfà. Ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ kìíní dé ìkẹfà, gbọ́n tó sọ. Àti sí áńgẹ́lì ìjọ ní Sádì kọ̀wé, nǹkan wọ̀nyí lẹni tó ní ẹ̀mí méje Ọlọ́run àti ìràwọ̀ méje ní wípé èmi mọ iṣẹ́ rẹ àti pé ìwọ lórúkọ pé o wà láàyè ṣùgbọ́n o ti kú. Tún falà sí ìjọ la kọ́ sí, kì í ṣe lẹ́ṣẹ̀. Ìyìn rere tí àkókò yìí nílò ni ìyìn rere tí ó máa tún ìjọ fọ̀ mọ́, tó máa prepare ìjọ fún ìpadàbọ̀ Kristi, tó máa mú kí ìjọ kò ní ìpele pé mo ti gba Jésù àti ṣèrìbọmi odò ọ̀run mi dájú. Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Àwọn ibi tí mo ń kà fún yín, ìjọ la kọ́ sí, àwọn ọmọ Ọlọ́run la kọ́ sí, kì í ṣe lẹ́ṣẹ̀. Ìyìn rere tó máa prepare àwọn àgùntàn láti jẹ́ kán mọ̀ pé ọ̀nà wọn wọ́, kán tètè ṣàtúnṣe kí Kristi tó dé, kán má bàa ní ìrètí òfo tá a mọ̀ sí false hope pé àwọn ń dúró de Jésù kan. Ìjọ Sádì la kọ̀wé yìí sí. Jésù sọ fún pé o kàn lórúkọ pé o wà láyé ni, ó ní o ti kú, ó ní òkú ni ẹ wájú mi. Mélòó ni ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ pé àwọn wà láàyè nínú ẹ̀mí, òkú ni wọ́n nínú ẹ̀mí. Ẹsẹ̀ kejì, máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀ tí ó ṣe tán àti kú, nítorí èmi kò rí iṣẹ́ rẹ ní pípé níwájú mi, níwájú Ọlọ́run. Nítorí náà rántí bí ìwọ ti gbà á àti bí ìwọ ti gbọ́, kí o sì pa á mọ́, kó ronúpìwàdà. Ǹjẹ́ bí ìwọ kò bá ṣọ́ra, èmi ò dé sí ọ bí olè, ìwọ kì yóò sì mọ wákàtí tèmi ò dé sí ọ. Sórí pé èdè tó lò ń bí ti bá èdè àwọn Mọ́ndíá mẹ́wàá mu. Ìwọ ní orúkọ díẹ̀ ní Sádì tí kò fi aṣọ wọn yí èrí, wọn ó máa bá mi rìn ní aṣọ funfun nítorí wọn yẹ. Ṣó tún ti rí èdè tó lò níbi pé wọ́n á bọ́ òun rìn ní aṣọ funfun. Compare mọ́ òwe tí mo kà fún inú Matthew chapter 22 nípa ọkùnrin kan tí wọ́n rí níbi àsè ìgbéyàwó tí wọ́n ní kò ní aṣọ funfun. Bíbélì ní ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run fi dán ọ̀rọ̀ Ọlọ́run wò. Ṣorí pé ó sọ pé àwọn kan ní aṣọ funfun ní Sádì tí wọ́n sì wà ní mímọ́ níwájú Ọlọ́run, bó tilẹ̀ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà Sádì ti kú. Ó ní òun sì rí àwọn díẹ̀ tí aṣọ wọn ò tí ì yé rí. Ẹsẹ̀ karùn-ún, ẹni tó bá ṣẹ́gun ni a ó fi aṣọ funfun wọ̀. Èmi kì yóò pa orúkọ rẹ̀ rẹ́ kúrò ní ìwé ìyè. Falà síbẹ̀ yẹn náà nínú Bíbélì rẹ̀.
ó gba Jésù orúkọ rẹ̀ wọnú ìwé yìí, ó sọ pé ó máa dọ́run, a lè parẹ́ tó o bá ṣe déédéé pẹ̀lú rẹ̀. ìtorí bíbá yìí sọ pé èmi kì yóò parẹ́, ó túmọ̀ sí pé wọ́n ti kọ́ wọ́n lè parẹ́. ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. àwọn òwe wọ̀nyí fi ìdí ewu tó wà nù kéèyàn jẹ́ kìrìsìtẹ́nì, ó kù díẹ̀ kó jẹ́ kìrìsìtẹ́nì, almost christian, ewu tó wà ń bẹ̀ nìyẹn. kí ni ewu tó wà ń bẹ̀? mí ìtẹ́ gbọ́dọ̀ mọ̀. wọn ó sọ adé nù. ìwé ìfihàn yìí náà orí 3 ẹsẹ̀ 11, Revelation chapter 3 verse 11. kíyèsí èmi ń bọ̀ nísinsìnyí, di èyí tí ìwọ ní mú ṣinṣin, kẹ́nikẹ́ni má bàa gba adé rẹ̀ tú falà sí. adé tó ti ṣiṣẹ́ fún nígbà tó kọ́kọ́ gba ìgbàgbọ́ tó gbóná kó tó di almost christian, adé yẹn lè jẹ́ tẹlòmíì, torí èdè tán ló ń bí ni pé kẹ́nìkan má bàa gba adé rẹ̀. kò sóhun tó fi ń ṣòfò lọ́run ní orí ilẹ̀ ayé gàngbà tí Jésù ṣiṣẹ́ ìyanu ìṣù àkàrà márùn àtẹjáwé méjì, ó ní kán kó jọ, kán kó àjẹkùjọ kó má ṣe ṣègbé. lọ́run náà kò sóhun tó ń ṣòfò. ó sọ pé kó ṣiṣẹ́ dáadáa, kó di ìgbàgbọ́ mú ṣinṣin, ó ní kádé rẹ̀ má bàa jẹ́ tẹlòmíì. wàá rí i pé níbi tí mo tún kà náà ní chapter 3 verse 5, ó ní èmi kò ní pa orúkọ rẹ rẹ́ nínú ìwé ìyè. lédè mìíràn, orúkọ èèyàn lè di píparẹ́ kúrò mẹ́ẹ̀. ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. ewu tó wà ń bẹ̀ yẹn, kéèyàn jẹ́ kìrìsìtẹ́nì tí kò múnádóko, ó lè sọ adé nù, orúkọ rẹ̀ lè kúrò ní ìwé ìyè. kí ni ewu kẹta? kọ́ máa gbáradì fún ìdájọ́ Ọlọ́run tó gbóná. tó bá ka ìwé Hébérù orí 10, ìwé Hébérù orí 10 fún ẹ̀yin amọ̀ọ́mọ̀dẹ́ṣẹ̀ tẹ̀sọ̀ wípé kò wo bí mo ti ń ṣe, kò wo bí mo ti ń ṣe, ó sà ń tọ́jú mi lójoojúmọ́. wàá tó mọ̀. ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 26 dé 31 gbọ́ ohun tó sọ. nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀dẹ́ṣẹ̀ lẹ́yìn tí àwa ti gba ìmọ̀ òtítọ́, kò tún sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́. ṣùgbọ́n nǹkan bí kò ṣe ìrètí ìdájọ́ tó bani lẹ́rù àti ìbínú tí ó múná tí yóò pa àwọn ọ̀tá run. ẹnikẹ́ni tó bá gan òfin Mósè ó kú láìsí àánú nípa ẹ̀rí ẹni méjì tàbí mẹ́ta. mélòó mélòó ni ẹ rò pé a ó jẹ olúwa rẹ̀ níyà kíkan, ẹni tó tẹ ọmọ Ọlọ́run mọ́lẹ̀, tí ó sì ka ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi sọ di mímọ́ sí ohun àìmọ́, tí ó sì kẹ́gàn ẹ̀mí orí ọ̀fẹ́. nítorí àwa mọ ẹni tó wí pé ẹ̀san ni ti èmi, olúwa wí pé èmi ó gbẹ̀san, àti pẹ̀lú olúwa yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀. fàlàsí èdè yẹn, àwọn ènìyàn rẹ̀ yẹn ni àwọn tó ti gbà ní olúwa tó lùgbàlà, tí ò gbé ìgbé ayé tó ń béèrè fún, kó máa retí ìdájọ́ rẹ̀. verse 31, ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ olúwa. ṣé o gbọ́ bẹ́ẹ̀ yẹn? ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sọ́wọ́ Ọlọ́run alààyè. ewu tó wà ń bẹ̀ yẹn, ewu kẹta nìyẹn. ìwé Pétérù kejì ìwé Pétérù kejì orí kejì ẹsẹ̀ 20 dé 22, ó ní ìdájọ́ yóò ti ilé olúwa bẹ̀rẹ̀. 2 Peter chapter 2 verse 20 to 22, verse 20 to 22. nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kò nínú èrè ayé nípa mímọ̀ olúwa àti olùgbàlà wa Jésù Kristi, bí wọ́n bá sì tún fi ara kó o tí a ṣẹ́gun wọn, ìgbẹ̀yìn wọn á burú ju tìṣáájú lọ. ṣé o tún ti gbọ́? ó ní lẹ́yìn téèyàn gba Jésù tán tí ò wá fún láàyè inú ayé, tí èrè ayé ẹ̀ṣẹ̀ tún gba ayé, ó ní ìgbẹ̀yìn ẹ̀ máa burú. ó ń bá àwọn almost Christians sọ kò bẹ́ lẹ́ṣẹ̀ tí ò ìgbà Jésù. ẹ rí i pé gbogbo ẹsẹ̀ Bíbélì gbogbo iná rí. so torí ọ̀pọ̀lọpọ̀ yín ìtànà máa ń sọ fún inú chọ́ọ̀chì tẹ́ ń lọ, ẹ kì í ka Bíbélì, ẹ sì wà ní bèbè ọ̀run àpáàdì, ẹ tètè tún ọ̀nà yín ṣe. a ó gba díẹ̀ là nínú àwọn almost Christian. àwọn díẹ̀ tá ó gbà láyé máa dá lórí òdiwọ̀n orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún wọn láti fi tètè ṣe àtúnṣe. tí orí ọ̀fẹ́ yìí ò bá tí ìtàn tí ikú fi dé, a ó gbà wọ́n là. ó máa rí eléyìí nínú ìwé 1 Corinthians chapter 3 verse 11. 1 Corinthians chapter 3 verse 11 to 15. ǹjẹ́ bí ẹnikẹ́ni, nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a fi lélẹ̀ lọ, tí ń ṣe Jésù Kristi. ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà, fàdákà, òkúta iyebíye, igi, koríko, àgégù koríko lórí ìpìlẹ̀ yìí, iṣẹ́ olúkúlùkù ènìyàn ni yóò fi hàn, nítorí ọjọ́ náà yóò fi hàn, nítorí pé nínú iná la ó ti dán iṣẹ́ olúkúlùkù wò. iná ni yóò dán iṣẹ́ olúkúlùkù irú èyí tó wù kó ṣe. bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná, òun á pàdánù, ṣùgbọ́n òun tìkára rẹ̀ la ó gbàlà bí ẹni la iná kọjá. ó ń bá àwọn almost Christian sọ̀rọ̀, a ó gba díẹ̀ là nínú wọn bí ẹni la iná kọjá. so díẹ̀ ló bá wọ ọ̀run, àwọn tó kù ọ̀run àpáàdì náà lọ. ní ìparí ohun gbogbo, báwo ni mo ṣe lè kúrò nípele èyí tó bá wà níbẹ̀? torí pé àwọn tá a ti sọ bá wí ìrẹ̀lẹ̀ lọ ọ̀nà àkọ́kọ́.
èkejì gbàdúrà fún ìsọjí ara ẹni pé Olúwa mo béèrè fún ìsọjí ìkóríta tí mo wà mi ò fẹ́ ìsọjí ẹ̀mí. Kí ni ẹ̀kẹta? Béèrè fún ìbápàdé tó lágbára pẹ̀lú Ọlọ́run bí Àìsáyà ṣe rí ògo Ọlọ́run tó ní ìbápàdé, bí Jákọ́bù ṣe bá Olúwa pàdé ní Pénúẹ́lì tá pa orúkọ rẹ̀ dà. Ẹ̀kẹrin, ṣetán láti san ìdíyelé tó bá máa ná ẹ. So tó bá wojú aago ẹ ó rí pé ọjọ́ ti lọ. Ọ̀nà tẹ́lẹ̀ fi gbà kó ní ìpele yìí ni ẹ bó bá gbé òdodo ara ẹni wọ̀ tó sọ pé life mi ò báàdì tó bẹ́ẹ̀, mo fi dá ọ lójú, wàá lajú sọ̀rùn àpáàdì. O lè máa sọ pé ṣé wọ́n lo onídàájọ́ mi, wàá mọ̀ lọ́jọ́ náà. Ọ̀rọ̀ tó gbọ́ yìí ló máa ṣèdájú ẹ lọ́jọ́ náà, torí Bíbélì sọ pé ọ̀rọ̀ náà ni yóò ṣèdájú ẹ. A ti kà á fún ọ. Fún ìbéèrè kan tàbí òmíràn, o lè pe nọ́mbà yìí 08038926927 lẹ́ẹ̀kan sí 08038926927. Bí mo ti ń mọ ohun gbogbo lọ sí parí, kí ni èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ fi bára wọn ní kòríta ẹ̀kọ́ òdì náà pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n ń gbọ́ ló mú kọ̀pọ̀lọpọ̀ bára wọn níbẹ̀. Agbègbè tẹ́lómi ti bára rẹ̀ pẹ̀lú. Èyí ni wípé ẹ̀tàn ẹ̀bùn ẹlòmíà wò pé torí òun ní ẹ̀bùn kan náà ayé tòun wípé nítòótọ́ Ọlọ́run wà níhà òun. Gbogbo nǹkan yìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ máa jẹ́ almost Christian. So nílò ìrònúpìwàdà 08038926927. Olúwa gbàdúrà pé kí ẹ ta ìjọ Ọlọ́run jí, kí ẹ rán wọn létí òwe mọ́ndíá 10 òwe àwọn onítálẹ́ǹtì, kí ẹ rán wọn létí ọ̀rọ̀ ìjọ Sáàdì tó ti kú láti mọ̀ wípé mo gba Jésù ní kò tó láti wọ ìjọba ọ̀run, bí kò ṣe ìgbé ayé ìwà mímọ́ tí ó ń béèrè fún pé èyí ni ọ̀nà àti wọ ìjọba rẹ̀. Pé kí ẹ ta ìjọ jí láti mọ̀ wípé tóóró àti híhá ni ọ̀nà tó lọ ibi ìyè. Jésù Olúwa wa, àmín.